sí ilé èmi ní Kògbérègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ. Àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré. Sùúrù, ìfaradà, àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé láàrin Kògbérègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa. Ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọn mọ̀ pé tí n bá ti Mr. Kògbérègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn. Ṣé wọ́n fẹ́ ṣe yẹn ṣá? Torí mi ò rẹ́dì láti tọkọ mi síta. Ẹ mọ nǹkan tí mo wá ṣe ni. Bẹ̀bẹ̀ ni mo ṣe. Mo ya mọ́kọ mi. Ẹ fẹ́ mọ bí tá ti bára wa? Amẹ́ríkà. Amẹ́ríkà ni mo mú láàrin Kògbérègbè. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Ẹ gbọ́dọ̀ tó pọ̀. Láti bàtà ti dé báyìí. Gbogbo àwọn akọ àtọ́sẹ̀sì pálọ̀ kí ìyàwó gbọ́ bẹ̀ wá kó gbóúnjẹ wá. Bomi ìṣọwọ́ fún mi kó mú náà fi sí ayé òyọ́ mi o. Mo ti gbọ́. Lóní mò ń bá o, ó kù díẹ̀. Ṣé wọ́n ní Amẹ́ríkà tí mo sọ pé àwa yìí o? Ìfàjì. Ẹ má bínú. Ṣé mo sọ pé ilé ìfàjì l'Amẹ́ríkà. Kò sí ayé fàmílì tèkì ìtútọ̀. Ọkọ ń jókòó sí sitting room, ó ń wo tẹlifíṣàn, ó ń ka newspaper. Ẹ má ṣì mí bọ̀ bó ṣe kó lóògùn fún mi o, mi ò jẹ́ fọ́ o. Èyí tó fi ń sọ nínú yìí nìyẹn. Ìyá ká fi jóbìnrin tó. Nǹkan tí màá ṣe fún l'Amẹ́ríkà, gbogbo ọwọ́ tó ń gbé Nàìjà tá à ń ṣẹgbéyà ọkọ lólórí aya, wọ́n ti jẹ́ kí n mọ̀ pé obìnrin ló nílùú. Gbogbo ká máa fẹ̀ fún ta ló ń o lọ́wọ́ táwa yìí, ẹbí má dàrú. Ẹ̀yin náà jẹ́ inú ọbẹ̀ Kògbérègbè. Wọ́n ti jẹ́ kí n mọ̀ pàṣẹ tí obìnrin bá pa nílùú yìí, òun làbẹ́ ń gé. Pẹ̀lú yẹn, nǹkan tí mo máa ṣe fún láàrin, ẹ̀yà gbọ́dọ̀ dùn tó wà nílé, ẹ bá bẹ̀bẹ̀. Ẹni bá gbọ́n sìn tí ó lọ gbogbo ẹ̀ṣẹ̀ mi sílẹ̀, á rò pé òun pé saint ni. Kò sí wàhálà. Ẹgbẹ́ mi náà kọ́ tèmi. Kálukú akọ títí ẹ̀ ní. Nígbà tó ti declare ní as evaluation day, jẹ́ ká evaluate ara wa àbí. Ṣé mi ń ṣẹ̀wọ̀n ni? Etí agbọ́n wìnrìnwìnrìn. Jọjẹ́ nǹkan díẹ̀ lẹ́bẹ̀ẹ́, sódà mi nígbàgbé. Èmi lèmi lazy, èmi lèmi ò ń ṣe nǹkan nulẹ̀. Èmi lèmi ò kí n appreciate. Mi náà kọ́ tèmi kò sí wàhálà. Ṣé mi mo ṣe gbogbo ilé? Má wọrí. Ìwọ náà cancel gbogbo ní ẹlẹ́ni o. Ẹ tó bá ń pè ẹ́ ọkàn sọ fún ọ pé lé ń gbóná o. Anybody má pẹ́ lé ń gbóná báyìí o. Èmi ti cancel appointment èmi náà o. Wà á gbọ́ tiẹ̀ kò ní lè gba tiẹ̀ kọ́ máa wá kọlù. Àwòtọ́ ni kò sẹ́ tó ń jáde o. Kò sẹ́ tó ń jáde lẹ́ni o. Ṣé mi lè ṣe gbogbo ilé? Yọ̀rá balẹ̀ mo mú bọ̀ díẹ̀díẹ̀ ni. Ó dà mo ti bá. Mo mú bọ̀ díẹ̀díẹ̀ ni. Evaluation de lẹ pé number 1 Dúní ó ya ọ̀lẹ bẹ́ẹ̀ ni.
tọkọ-tìyàwó tán bá ti ń draft nǹkan lẹ̀ èṣù ti lọ́wọ́ sọ́rọ̀ wọn nìyẹn o àdẹ̀ ti parí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa le díẹ̀. ìyàwó tó jalè ọkọ ẹ̀ tó fi pamọ́ ni ó fi hàn ọmọ ẹ̀ lẹ́yìn ni so tí ọkọ bá ń ṣe nǹkan tó ń kọ́lẹ̀ fún ọmọ yẹn ó sì wé yẹn ńjọ́ kan so Yorùbá sì ní àti jẹun ọkùnrin ọwọ́ ìyàwó ẹ̀ lọ́wà ájọ bímọ ni o ṣùgbọ́n tí ọba ló ń jẹ ọmọ ẹ̀ jẹ ìyàwó ẹ̀ náà sọ pé nǹkan báyìí ṣe fún bàbá ẹ̀ kọjá pé òun lọ́tọ̀ ń gbogbo wí. ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ àwọn ọmọ yín ẹ wá gbé ìwé sílẹ̀ pé ó yá bàbá lágbájá ìyá lágbájá nǹkan tó ṣe fún mi lélẹ̀ nǹkan tó ṣe fún mi from díẹ̀ ọ̀rọ̀ tó tẹ̀ títán tí èèyàn kan ní òtí ẹ̀rántí mọ́ wàhálà tó ṣẹlẹ̀ láti ibẹ̀. Bàbá mi o, ìyàwó o máa ń busy unnecessarily yet o lazy mo máa dá láì tẹ̀ fún ẹ̀ o máa kàrà mọ́ iṣẹ́ ó lè jẹ́ láàrin 10 hours wà á busy 2 hours 8 hours tó kù yẹn wà á kàn gbèsè ẹ̀ ṣùgbọ́n téèyàn bá wọlé láàrin 2 hours wọn náà obìnrin yìí ṣiṣẹ́ gan-an èmi ń bá ẹgbẹ́ mo mọ̀ pé òṣìṣẹ́ duni oyọlẹ́ ìgbà mi bẹ́ẹ̀ máa lọ bí iṣẹ́ tí máa dé tí máa wọ bedroom báyìí ó máa dọ̀tí bá a ṣe lò látàárọ̀ tá a jí yẹn ló máa wà ó ti tún fẹ́. ọmọ kan tí mo ti ṣe kí wọ́n tó dé ọmọ ṣẹ́ tí mo ti ṣe nílé. àwọn mi ní kó má ṣàwọn iṣẹ́ kan but àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó ṣe pàtàkì kò ṣe bí ká jí ká má tẹ̀ bẹ́ẹ̀dì. bàbá mi o, ìyàwó. èmi rò pé tí ọkùnrin bá fọwọ́ kan ìyàwó ẹ̀ ní ẹ̀ márùn-ún lójúmọ́ pé ó yá àṣeré ẹ máa lo ẹ̀ márùn-ún kò yẹ kóbìnrin sọ pé ń hùn bẹ́ẹ̀ ni. ṣé jọlọ ṣé kò tá à ń sọ̀rọ̀ ìṣojú oúnjẹ yìí. kí oúnjẹ ni pì lẹ́ni pì lọ́la tó bá yá sí i kíyàn tó lọ 10 years nínú marriage èèyàn adarúgbó ayé ọkùnrin dẹ̀ nísìnyí ever young nìyí nísìnyí bàbá àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tó yẹn at 50 ẹ̀ sì wà ń bẹ̀ at 60 ẹ̀yin bàbá wà ń bẹ̀ so àwa ń sìn tá a bá máa fi lo bí kíní ọlọ́mọ ìfẹ́ ọ̀darúgbó. ọ̀rọ̀ ló dé bí ọ̀rọ̀ tá a fi ń sọ mo kàn ń sọ ọ́ lẹ̀ ní o kó tó di pé ó ń affect wa kò lè affect wa ó ti ń affect èmi díẹ̀díẹ̀ mo ṣe ń sọ jáde dùn ní tí ò bá rẹ̀ ẹ̀yìn arún ẹ bẹ́yìn òru ẹ ọrùn á dùn ẹ bẹ́rùn ọdún ẹ o ò ní sí in the mood ẹ mo ń sọ ẹnujọ́ mẹ́ta yìí ó ń ṣe lémọ́lémọ́ jù kí wàá ní kókó èèyàn sí ìdìbò ẹnujọ́ mẹ́ta ó ń ṣe lémọ́lémọ́ jù mo kàn ń sọ ni mo kàn ń sọ ni mo ṣe ti pọ̀ jù. àwọn ọmọ kan wà ń ta abẹ yẹn kó tó súnfè wọ́n ti dáhùn o. àwọn ọmọ wo ló ń súnfè tó ń dáhùn. àwọn ọmọ kan àti òórẹ́ o. nẹ́tíwọ̀kì tí wọ́n máa wà always mo ń sọ o. bóyá tó gbára lábúrò anyway but èmi ó rẹ̀ mí ni. àní mo sọ sẹ́dùn ní mo ń sọ fún ẹ pé o ní ìdí èèyàn tó máa wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé tó bá rẹ̀ wọ ẹni yìí á lè wọ sẹ́tì kò yẹ. ẹni tó wọ sẹ́tì. tẹ́ká bẹ̀ sí yọ sẹ́tì lẹ́yìn. èwo ni ẹ fẹ́ yọ sẹ́tì. tẹ́ká bẹ̀ sí yọ sẹ́tì. mi náà ṣe bí tẹ́mi náà bá wà ní tìmútù wọ́n náà kó lè tó gbé kí n yẹ kúrò mi tó gbé kúrò mi sìn. àmú kí n lè rójú ẹ̀ dáadáa ni. kò lè ó ń disturb ẹ̀. kí n lè rójú ẹ̀ ni. ìgbà mi náà tẹ́mi náà bá jí ẹ ń kọ́ pókè o láàrin o ó yá o kí ló máa ń sọ fún mi. ó lè jẹ́ mo lọ bí iṣẹ́. bọ́tẹ́mí yẹn ó lè jẹ́ ẹ̀kan láàrin oṣù kan. ìwọ tó jẹ́ pé machine yẹn èmi kàn ń sọ fún ẹ ní. ó máa ń rẹ̀ mí náà ni ara máa ro mí adé sọ̀rọ̀ pé ara ro mí. ara ro mí lẹ́ni ara ro mí lọ́la ó yẹ kó lè understand ó yẹ kó lè understand my husband ó yẹ kó lè understand pé ó rẹ̀ ìyàwó mi ní wíìkì yìí nìyẹn o bóyá pàápàá jùlọ pàápàá ti jẹ́ ká sọ tọrọ ó ṣe yá jẹ́ gbogbo ìgbà ṣó yẹ kí yẹn tẹ̀ tí wá jẹ́ issue láàrin ọkọ àti ìyàwó ni. àwọn kan wà tó máa lọ ń gbàdúrà Ọlọ́run jọ o jẹ́kọ̀ọ́kọ́ mi ń wà always active o àwọn kan tọ́lá àwọn kan tó yẹ pé wọ́n máa ń complain pé kòkó ń tètè ń ṣe kòkó ń dá mi lóhùn. àwọn kan yẹn o kò ń rẹ̀wọ̀ tó bá ti di aspect yẹn kò ní rẹ̀wọ̀ èmi kàn sọ ni kó tó di èmi ò rí pé èèyàn wà ìdìmú dàbí yóò sì dùn kó jẹ́ issue nínú marriage. issue ni o kó jẹ́ issue nínú marriage. issue ni o. tí o gbàdúrà bá lè sọ pé tó bá fẹ́ kanlẹ̀kùn náà lè gbọ́dọ̀ máa ṣe fún ni. ẹ ṣílẹ̀kùn o mo ti sanwó lẹ̀kùn o ìjọ introduction engagement wọ́n ní ká sanwó lẹ̀kùn mo sanwó lẹ̀kùn o. ó rẹ̀ mí. mo sanwó lẹ̀kùn mo kò yẹ kó jẹ́ issue nínú marriage. kò yẹ kó jẹ́ issue rárá kò yẹ kó gbọ́dọ̀ máa discuss pàápàá. mi ò sí mood náà nìyẹn kí ló wà. kò sáà sọ pé bóyá mo lọ ń ṣe ìṣekúṣe àbí nǹkan kan bẹ́yẹn ó kàn rẹ̀ mí náà ni. ó ṣe máa ń rẹ̀wọ̀ náà àbí kò rẹ̀wọ̀ náà. àbí gbogbo gbà náà ni. èmi kàn sọ ni mo mọ solution sí bọ̀ mo kàn ń sọ́lẹ̀ ni. kí ni solution. a ní láti máa yọ setting. setting kílẹ̀ ni. kẹ́kẹ́ lómi ìwọlé ká yọ setting. a ṣe máa yọ setting. yọ setting ìwọ náà ní farada tó bá ti rẹ̀ mí jẹ́ kó rẹ̀wọ̀ náà. ọlọ́wọ́ rẹ̀ ti yé mi náà jẹ́ kó yá ẹ. ok o. Bàbá mi o.
If there is any problem within you, tó bá di láàrin òru nǹkan tá ẹ lè settle ní ọ̀sán gangan, àárín òru is a thing tá ẹ lè settle ẹ̀. Kò yẹn is a thing tó lè máa ṣẹlẹ̀ láàrin nínú marriage because àwọn nǹkan yẹn ló máa ń jẹ́ kí marriage kó move forward. Sometimes àwọn ọkùnrin àtobìnrin míì wọ́n láwọn ò lè sùn pọ̀. Ọkùnrin àtobìnrin tí ò bá ti lè sùn pọ̀, there is opportunity of separation within them. Tí wàhálà bá wà láàrin yín tó bá di láàrin òru, èèyàn kan á jarun pálú èèyàn kan láàrin yín. Along the line, you will be able to say out your mind. When you tó bá di pé ẹ jarun pálura yín bóyá ara ọkùnrin yẹn move, wàá fẹ́ ṣorin kunkun wípé jọ ń torí Ọlọ́run. From there, you will say out your mind. Ó mọ nǹkan tó ṣe fún mi lọ́sàn-án ni. Nǹkan báyìí. Ibi tí wàhálà ti máa parí nìyẹn. Ẹ̀ẹ́dẹ̀ rẹ́rìn gbogbo àparí síbẹ̀. Àwọn tán gbáriwo yín lọ́sàn-án, it will be a shame on them. Nígbà tí ilẹ̀ bá mọ́, ipò ẹ̀ tó ń jọ ń ṣe kùrùkẹrẹ. Pápá mi o, ìyàwó Now, wọ́n ní yìnyín kẹ́ni ṣèmí. Yorùbá ló sọ bẹ́ẹ̀ o. Dùnní níwọ̀n bá bí mo ṣe ń sapá mi tó fún ẹ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé yìí o kì í yín ni. Kí ni iṣẹ́ ọkùnrin? Ìwọ sọ lẹ́ẹ̀kan pé èmi ò sọ pé pẹ̀lẹ́, èmi ò fẹ́ pẹ̀lẹ́ ẹ. All I'm saying is ó yẹ kó o máa wà appreciative lẹ́kọ̀ọ̀kan kó o máa appreciate mi pé ọkọ mi ò ṣe. Ok, kí ló ṣe? Ok. Ọkùnrin mélòó ni wọ́n rí tó jẹ́ pé kóṣù tó parí ó ti kówó ti bílẹ̀? Kí tọ̀hún tó parí ó ti kówó ti bílẹ̀? Iṣẹ́ ẹ̀ nìyà, it's your own responsibility. Ṣé mo fẹ́ máa dá iṣẹ́ òdúpẹ́? Àwọn ọkùnrin kan ti pé àwọn ló máa ń gbé bùkátà nulẹ̀ wọn. Òdúpẹ́ pọ̀ ló gbé bùkátà nulẹ̀ ẹ̀. Ṣé ọmọ yẹn ọkùnrin tó wà ní ọmọ ọkùnrin tó wà tó jẹ́ pé bọ́ ṣe ń jẹun nulẹ̀ bọ́ ṣe ń mu kó kan wọn? Òun náà ni mo ṣe sọ àwọn tí ò responsible nìyẹn. Ṣé kó wáyé kó máa kí ọkọ yẹn pé káàdì ọkọ mi kú ṣe sàdánkátà ẹ̀ kó máa yìn? Tó bí ọmọ responsibility iṣẹ́ ẹ̀ ni ó dẹ̀ mọ́ ó dẹ̀ ń ṣe àwọn ọkùnrin tó ní wọ̀ ò pé àwọn ni wọ́n wà responsible nínú ilé tó pé àwọn ló gbé bùkátà nínú ilé wọn. Thank God ọmọ ọṣẹ́ ètò ojúṣe nínú ilé ó dẹ̀ ń ṣe ṣé mo tún ní láti máa kí ẹ fún yẹn ni? Mi ò ní láti máa kí ẹ fún yẹn náà. Ọ̀gá mo sọ mi ò deserve kí wọ́n appreciate mi gẹ́gẹ́ bí ọkọ nípa òṣì ọkọ mi o kó kàn tí ẹ jí lóòrùn jọ kan kó kàn tí ẹ jí mi kó kàn sọ fún mi pé ọkọ mi mo dúpẹ́ kó kàn yìn mí pé mo ṣe pé àwọn ẹ̀tọ́ mi mò ń ṣe fún ẹ mi ò jẹ́ káwọn èèyàn wò pé ṣé ilé ọkọ ló wà ṣá. Mo ní tendency àti sanra tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so má sọ fún mi pé bóyá torí pé òun tọ́jú mi mo ṣe. Bóyá kí n má fowó oúnjẹ lẹ̀ fún mi oṣù kan káwọn bó ṣe fẹ́ rí káwọn bó ṣe fẹ́ ṣe. Kí kò má ṣe tọ́ mi láàrin oṣù méjì péré kó wo bí tó fẹ́ kù sí. Òun dúró de kí n ṣẹ̀ṣẹ̀ wá máa jí ẹ láàrin òru kí n máa dúpẹ́ fún ẹ. Má dúpẹ́ fún bó bá ṣe ń dúpẹ́ fún mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Ojúṣe mi tó yẹ kí n ṣe. Mo máa wọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n fọlá ẹ̀ tọrọ ni. Àdúrà tó yẹ kí n máa gbà fún ẹ pé ọkọ mi o má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ o má jẹ́ kó rí wàhálà o àti gbogbo àwọn àfáà tó bá wà ṣàdúrà náà tó dẹ́ sọ́pà àtọ́jú bọlé gbogbo àwọn náà lójúṣe tèmi náà gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin kí wọ́n má lù sí iṣẹ́ tiẹ̀ ojúṣe tiẹ̀ ni pé kí wọ́n máa provide fún abọ́sẹ̀ provide yẹn. Wọ́n yọ ọkùnrin tó jẹ́ pé wọ́n ní owó yìí in excess yes wọ́n fi mọ ìyàwó wọn ló sanwó school ọmọ èmi ṣe gbogbo ẹ̀ fún ẹ. àwọn bẹ́ẹ̀ pọ̀ lóòótọ́ àwọn ọkùnrin tí wọ́n má jẹ́ kí n sọ nǹkan. ṣé ǹjẹ́ kò wá irú ọkọ yẹn. àwọn ọkùnrin tó fẹ́ kẹ́ni ẹlẹ́ni gbà ṣe wọn ṣe ni thank God tó yẹ kí wọ́n dẹ̀ mọ ojúṣe ní ojúṣe. kò sí tí mo ṣe rí tí ìdùnnú sọ pé thank you rí tó máa sọ thank you yẹn gan ó máa ní àìtọ́ iṣẹ́ náà kúlò iṣẹ́ ló ń ṣe kí ni responsibility as a husband nínú ilé iṣẹ́ ló ń ṣe náà òbí pàgánì ọlẹ́nu ìgbà ṣe é ṣe. we deserve to be appreciated at least once in a while kàn kí mi pé ọkọ mi ò ṣe jí mi lóru kó ní oṣù ọkọ mi inú mi á dùn láti ṣe mọ́. ọkọ ni mo mọ̀ kó gbọ́dọ̀ máa kíyàwó ẹ̀ kó kúṣẹ́ pẹ̀lẹ́ kíkínú kan mi mọ̀ ọkùnrin náà expect kíyàwó á máa kí pé ó ṣe lórí kíni lórí kó fóúnjẹ sílẹ̀ lé lóṣù lórí kó fóúnjẹ fọwọ́ ọbẹ̀ sílẹ̀ ní màá tún kí epo ṣe ọkọ mi ò gbọ́ irú èyí ẹnu ẹ̀ mo ti máa kọ́kọ́ gbọ́ lórí pọ́kọ́ mi fọwọ́ ọbẹ̀ sílẹ̀ lé màá tún kí epo ṣe fún kíni responsibility ẹ̀kọ́ ni. Yorùbá ní ìyá jẹ́ olóògbọ́n tantíṣà ẹ̀ má wọ̀rì ìwọ jẹ́ kí n withdraw fóṣù kan péré. ṣé mi jọ máa pa wá ni. èmi ò lè pe mi tí ì ṣì wà ń gbòòrò onítà mi ṣèwé ṣì wà ń bẹ̀ I can handle myself ok mo kàn ń sọ fún ẹni mo bọ́ ṣe kọ̀ọ̀kan máa yìn mí lẹ́kọ̀ọ̀kan appreciate ọkọ ẹ jẹ́ kí inú ọkọ ẹ dùn ìjì báwo ló ṣe appreciate mi kò sí tá a ṣe náà wọ́n máa complain ṣáni wọ́n á kùn ni kò sí tó ṣe tó dúpẹ́ rí
they will always come wàá rí nǹkan sọ. obìnrin will always be obìnrin náà ẹ̀yin náà dẹ̀ ní ojúṣe mi tó yẹ kí n ṣe tí o bá fowó oúnjẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ọkọ èmi gẹ́gẹ́ bí ìyàwó kí n ṣe oúnjẹ yẹn lásìkò tó yẹ kó jẹ́ kó jẹun àsìkò tó yẹ kó jẹun kó jẹun àsìkò tó yẹ kó sùn kó sùn iṣẹ́ tèmi nìyẹn iṣẹ́ tẹ̀ kí wọ́n provide fún wa nínú ilé. eléyìí mi ò fẹ́ accuse ẹ mo kàn fẹ́ mú wá sí notice ẹ ni mo discover pé lẹ́kọ̀ọ̀kan tí n bá kó bíi 3,000 sínú jacket mi tí mo kàn fi kọ́ bíi k 2,000 dín bẹ́ẹ̀. mo kò yé mi mi ò ló jalè mo kàn ń mú wá mo kàn ń mú wá ni mi ò tí accuse ẹ mo kàn ń sọ bóyá àdúrà yẹn a máa túbẹ̀ sí ní gbà tó ń pẹ́ kó wọ́n pa àwọn àjọ̀nù tí ń wálé wa because bíi kí n kàn fa aṣọ mi kọ́ sọ́yáńgà kí n mọ̀ pé àṣà àtìgbà tí mo bọ́lẹ̀ ní mọ́tò 10,000 ni mo kó sínú ẹ̀ torí nǹkan tí o sọ pé mo ṣe yẹn kókàn dín tú ẹ mọ àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn tó bá kó 100% obìnrin sílẹ̀ 80% ń ṣe. okay so nǹkan tí mo rò pé ó ṣẹlẹ̀ owó ló tí wọ́n fẹ́ fọ aṣọ ọkọ mi tí wọ́n bá kú ẹ̀ tí mo rówó ń bẹ̀ ara compensation ni. òun kọ́ ló ń fọṣọ yẹn alágbàfọ̀ ló ń fọ. ó dẹ̀ tẹ́gbẹ́ fẹ́ kó sílẹ̀ fún alágbàfọ̀ mi ní kọ́kọ́ ṣàṣì gbogbo àpò ọkọ mi náà. okay máa kọ́kọ́ ṣàṣì gbogbo àpò gbogbo iná àti gbogbo nǹkan tí mo gbọ́ lé kí dẹ̀ mò ń wá ni pé bóyá a lè rí rápà CD ń bẹ̀. okay bóyá mo lè rápà CD bóyá mo lè rí handkerchief tẹ́tí fi ti lipstick yí. okay so àwọn tẹ́mi máa wá ní bó máa ń ṣèṣì bá owó receipt hotel yes. so ẹ bá dẹ̀ wá kú wa rírì kú lèmi kàn sọ ni pé owó tí ì bá ń ṣòwò yín ẹyẹ máa fọwọ́ kàn èmi ò ní wọ́n ló mú bó ṣe sọ́ọ̀sì pé wọ́n lò mú ní mi lára owó ọkọ mi ló ti máa ń yẹra ìpèsè owó yẹn mo ti bọ́yẹ̀ péjọ́ kejì mo fẹ́ fi ṣe kankan máa kọ́ ni pé dín wọ́n ọ̀dẹ̀ ní sọ àfọwọ́rá ni o. ẹgbẹ́ tá a bá bèrè nǹkan mi lọ́wọ́ yín gbà mí lọ òkè báyìí lójú yín máa wà so opportunity wà dẹ̀ fi rówó lápò wọn èyí á kó mi ò jí o. ó mú ọkọ ẹ ni. ọkọ àpò ọkọ mi ṣáà ni. ẹjọ since táwọn ò pàpà mò ń ṣe ẹ̀yin tẹ́ bá ń ṣe ẹjọ ẹ ń jalè ní mà mi ò bá wọ wí o kò kàn ń sọ ni ẹ̀yin tẹ́ bá ń ṣe ẹjọ ẹ ń jalè ẹ ń jí owó ọkọ yín ni mà ẹ bá dẹ̀ jí ẹjẹ kan máa sọ fún pé ẹ jí owó wọn lánàá kẹ má jẹ́ kó máa rò pé nìkan ló mu ṣe gbọ́ ẹ jí owó ọkọ yín ni ó dẹ̀ bad gan ó ràn gí gan báwọn kan ò tiẹ̀ gbà káwọn ń ṣe it's very wrong ká máa jí owó ọkọ ẹni jẹ́ kó mọ̀ because owó yẹn wọ́n lè plan fún èyí tí mo ti mú. kò ń ṣe jíjí mo mú ni. má pa mí o ìyàwó ni. Although according to Bible Bíbélì sọ pé kì í ṣe nípa ipá tàbí nípa agbára oore ọ̀fẹ́ Ọlọ́run ni ẹni tí Ọlọ́run bá fún lóore ọ̀fẹ́ a máa kọ́ bọ́n ṣe ń hùwà tó bá tiẹ̀ fẹ́ ṣe mistake ẹ̀mí yẹn á fọwọ́ tọ́ wípé nǹkan tó fẹ́ ṣe yìí kò bójú mu gẹ́gẹ́ bí ọmọ ènìyàn wàá dẹ̀ take caution mi bá ìdí àkéèyàn lọ máa kọ ìyẹn ti kúrò ní tọkọtìyàwó tó bá ti dípò ti bẹ̀rẹ̀ sí ní lọ́kọ ọkọ mi ṣẹ̀mí lénìí ó ṣẹ̀mí lọ́la irú marriage bẹ́ẹ̀ yẹn ó máa break at last ni. First of all mo believe pé tẹ́ bá study ara yín dáadáa ẹ ti mọ do's and don'ts oníkàlùkù because different background lóníkàlùkù wa ti wá ẹ dẹ̀ lè expect pé kí n ṣe nǹkan kó má bọ̀ ọkọ mi nú èmi náà dẹ̀ expect kí n ṣe nǹkan mi kó má bínú but at least tí n bá sọ tọkùnrin bá ti ní 50% tóbìnrin náà dẹ̀ ti ní 50% èyí tó kù ẹ̀jọ̀ wọn má ṣe mọ́ra yín and I believe with prayers like I've said before ti prayer and a lot of communication èèyàn gbọ́dọ̀ bridge communication because the more you talk about different things I believe it brings you closer to each other. má pa mí o ìyàwó ni. ní o ṣe issue. ẹlòmíì á fọwọ́ bẹ́ bíléèdì láàyè kò ní sanko tó ṣe lọ́wọ́ á kàn yọwọ́ ẹkùn á bò lọ́wọ́ ẹjẹ á fọwọ́ bẹ́ bíléèdì dànù má tọwọ́ bá kò má kó káàkiri. ṣọ́kọ́ tó sọ yẹn sí náà ó ń bí ẹnu ni. ó ń bí mi nù náà last week mo fẹ́ repo mo kó 25 sínú dashboard tó wà lẹ́gbẹ̀ẹ́ sáré pa mo fẹ́ mú òpin save yẹn mo débẹ̀ 200 ni mo. wọ́n ṣe rán mi pé kí n lọ bẹ́ẹ̀ nu mọ́tò ṣé bí ṣe tiẹ̀ lé kí wọ́n nu mọ́tò wọ́n ṣe máa ní kẹ́mi lọ bẹ́ẹ̀ fún ara ẹ ló kàn ló láwọn ọjọ́ yẹn gbà. ọlọ́run ní kí n lọ nu mọ́tò yìí ó dà kó fẹ́ fi owó yìí compensate ó lè rọra kó lówó tí mo pé òun ní fẹ́ lò for that weekend àní mo ti jẹ́ àmọ́ fẹ́ repo ni mo ti ní kọ́ tẹ pé 1000 ọpẹ́ pé kọ́sọ́mà ni mo jẹ́ ń bẹ̀ yẹn yóò bá ṣe wọ́n mi nìyẹn àfọwọ́rá ni anọ́pọ̀lọpọ̀ bí kọ́sọ́mà ṣe pé ní ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ dé láti Dubai nìyẹn kí ló tó àfọwọ́ mi ṣe deposit ní kankan fún kankan. ẹlẹ́dàá mi àdá simple kò jù bẹ́ẹ̀ lọ. jẹ́ kó máa dà ìyàwó ẹ̀ ni mo jẹ́. tó ń fọwọ́ ra dunni
eléyìí mi ò sọ pé o ṣe eléyìí mo fẹ́ pa eléyìí láṣẹ ni mi ò dálábà eléyìí kò ń ṣe ẹ̀ṣẹ̀ mo ń pa láṣẹ ni henceforth má jẹ́ kí alágbàfọ̀ kó máa fọ Hondas mímọ́ yes mi ò fẹ́ ni final má jẹ́ kí alágbàfọ̀ kó máa fọ àwọ̀tẹ́lẹ̀ mi Hondas mi ò fẹ́. kí ló wà ní pé kéèyàn kó aṣọ fún alágbàfọ̀ kó dẹ̀ kó Hondas mọ́ kókó gbogbo ẹ̀wọ̀n àbí kí ló bá níbẹ̀. ó wà embarrassing fún mi mi ò mọ bí obìnrin kan ṣe máa comfortable enough kí obìnrin mi kó máa fọ àwọn Hondas ọkọ ẹ. kí ló bá di orí pé mo máa ń busy now. alágbọ́n fún mi máa wá ní ọmọ afọṣọ màá dé kó aṣọ fún ọ ṣé mo tún máa yọ Hondas ẹgbẹ́ kan. wàá yọ Hondas tèmi já ó lè fọ títí ẹ tó bá lójú tì kó má fọ tèmi nítorí kan mo wọlé bẹ́ẹ̀ mo drive ó ń fọ lọ́wọ́ ni ló ń ṣe báyìí mo fọ àpáta mi náà ni wọ́n. ó fẹ́ fọ bẹ́ẹ̀ ni. mo kàn wọ́n jọ ẹ̀ pé àyàwó kó máa ṣe bẹ́ẹ̀ yẹn náà owó wa ń ṣe báyìí ó ń fọ ẹ káàbọ̀ sa ọmọ ní ẹkùnlé inú bí mi. àtọ̀wé mi ò rí nǹkan tó jẹ́ nǹkan tó bá dùn pé alágbàfọ̀ báyọ̀ fọ Hondas wọ́n sọ bá jẹ́ kọ́ ọmọdọ̀ ní kọ́ sọ́mọdọ̀ lè fọ́ ni kí ni mo sọ fún. ṣé ọmọdọ̀ gan gbọ́dọ̀ fọ Hondas mi. sọ́mọdọ̀ lè fọ Hondas mi. kí ló fẹ́ fọ Hondas mi fún ìbàjẹ́ ni. ó sàn fọ tèmi. mi láṣìírí mọ́ nìyẹn. ó fọ tèmi náà. ọ̀sùngbà tí n bá halẹ̀ tí mo ń dọ́tà òpin nǹkan tó wọ̀ sínú ni mo fọ kò sáṣìírí mọ́. ẹṣẹ́ owó ẹ̀ ló ṣe ló gbowó ẹ̀ nìyẹn. mi ò fẹ́. àìmọye obìnrin tó ń ṣe náà. wàhálà wọn nìyẹn. aṣọ alágbàfọ̀ akó gbogbo wa kó fún àfọ̀ ní ọ̀ṣẹ́ big deal. ẹ má jẹ́ kí alágbàfọ̀ kó fọ Hondas tí mi ò fẹ́ mo ń sọ fún wọn ni mi ò fẹ́. ní ọ̀ṣẹ́ big deal kò ń ṣe big deal alágbàfọ̀ lè fọ Hondas ọmọdọ̀ lè fọ anything ọmọdọ̀ lè fọ Hondas ìyí tẹ́ ẹ bá fi ṣe kiri gan ó lè fọ. Dunni tó o bá fẹ́ gba tèmi gbọ́ má kó Hondas mi fẹ́ bá dé máa fọ nǹkan mi fún mi. máa bẹ sọ. ìjọ tí n bá dẹ̀ ń fọ lọ́wọ́ táwọn àbúrò mi bá dé bá mi bẹ̀ wọ́n á bá mi fọ 1 kilo dé màá ní Dunni lóhùn ìfọ. alábàbọ̀ ń ṣiṣẹ́ owó ẹ̀ ó ń gbowó ẹ̀. èmi yóò fẹ́ kó bá mi fọ ó lè fọṣọ mi ò fẹ́ kó fọ Hondas mi mọ́ mi ò fẹ́. mi ò ṣe laziness ó ń ṣiṣẹ́ owó ẹ̀ ó ń gbowó ẹ̀. mi ò fẹ́ àṣẹ ni mo pa mi ò dálábàá o. àìmọye obìnrin tó ń kó Hondas ẹ̀ fún àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń fọ wọn lójú tì ní wọ́n yọ̀lẹ̀ fọ́. ó ń ṣọ̀lẹ̀ náà wọ́n ṣiṣẹ́ owó wọn náà ṣé wọn náà ń ṣe náà. àìnítìjú ni wọ́n bá tẹ̀ wá ń fọ tí obìnrin sóbìnrin ló ń fọ mi ò fẹ́ kọ́kùnrin bá mi fọ mi ò fẹ́ kálágbà bá mi fọ tèmi kọ́kùnrin lèmi. how will you feel kó jẹ́ pé alágbàfọ̀ yẹn ọkùnrin ni kó jẹ́ ọkùnrin alágbàfọ̀ yẹn kó máa fọ Hondas yẹn. ṣé bó gbowó ẹ̀. a fọ Hondas yẹn. gbàtí òṣùpọ̀ Hondas mi fàyà lójú kiri kò ṣáàjáde ni alágbàfọ̀ a máa fọ Hondas ọkùnrin alágbàfọ̀ a fọ Hondas yẹ báwo ló ṣe máa fi wà tó wà wọ̀ ta ló fọ́n tó wọ̀ tọkùnrin tí kò lè mọ ṣé nǹkan tí mo wọ̀ yẹn ṣé ó fẹ́ mọ kọ́lọ̀ tí mo wọ̀ lọ́jọ́ yẹn ni. bọ̀ tó mọ̀ pé gbogbo nǹkan tó ń wọ̀ nínú fúláàtì yìí wá fámìlì yìí gbọ́ Hondas òun lòún fọ́ gbogbo ẹ̀. máa di àwọn látẹnumọ́. máa di àwọn ò ní tìjú. máa di àwọn ò ní tìjú. sípò tí wọ́n ń bẹ̀ jàre. tọ́ọ̀bù ayé ni sọ fún ẹ mò ń sọ fún ẹ bá mi sọ fún pé Dunni ò ní tìjú lórí yẹn ò ní tìjú. alágbàfọ̀ lè fọ pátá náà kò sí big deal bẹ́ẹ̀. kẹ́kọ̀ọ́ fọ tiẹ̀ kọ́ máa fọ tèmi mọ́ mi ò fẹ́ àìnítìjú ni mi ò mọ nǹkan tẹ́ fẹ́ ká ṣe sí. now last but not the least àásù ìtókù díjọ́ mi last ó sì tó kù ni. ẹ̀yọ̀ kan tó pè é tó kù máa pọ̀ sí díjọ́ mi. mi ò ráyè gbogbo ilé ó ti sú èmi o. àwọn ọmọ lọ sí mítìn rẹ. nígbà tí ẹ bá fẹ́ dalẹ̀ ẹ má rò pé ìrìn lọ́rọ̀ sọ ibo ní ó da o lọ́lẹ́ níjókòó mo dálẹ̀ tó ń ṣe mí lọ. tó kọ́ tó accuse mi fún rọ́ọ̀lù pa. ìbọn tó ń rẹ́sì sọ gbogbo ẹ̀ ni mo l'example gbogbo ẹ̀ ni mo l'example fún tí mo sọ pé ṣe Dunni ẹjọ́ tán bá ń pè yín nítorí Ọlọ́run ẹ máa mú fóònù yín dání báyìí àbọ̀rọ̀ máa fi fóònù sínú báàgì sísàlẹ̀ pátápátá ẹ̀tọ́ àfisí vibration ó máa ń fọ́ mi lórí máa pè ó lè jẹ́ ibi tí mo ti ń pè ẹ́ mo ní urgent information fẹ́ pass across yẹn irọ́ ni kò ní gbé actually miss call yẹn náà kò ní gbé padà. ṣebí ilé kan náà lájọ fẹ́ sùn bẹ́ẹ̀dì kan náà láti fẹ́ sùn kí ló wá máa ń pè mí fún amọ̀rọ̀bà ó mọ̀ pé báàgì àwọn obìnrin máa ń tóbi báàgì wọn máa tóbi ẹ̀dẹ̀ máa kó oríṣiríṣi. ta ló ràn yín kẹ̀kẹ́ báàgì tó tóbi. àgbọ̀dọ̀ má gbé báàgì kan tó wà in vogue ni. àfiṣe ni tó ràn yín ni. kan tó wà in vogue ni. nǹkan tí mo fẹ́ bá ẹ sọ yẹn tó wáyé pé mo fẹ́ kó di alẹ́ mi ò ní pè é lọ́sàn-án mo fẹ́ bá ẹ sọ ní point tí mo ń bá ẹ sọ ni. mi ò jẹ́ kó jẹ́ kí ní náà ilé ìlàjọ fẹ́ padà. fẹ́ẹ̀ tí mo ń pè é yẹn bóyá mo há síbi kan tẹ́ pé the only person I can call is my wife á pè ẹ ní gbé kọ́. wo gbogbo nǹkan tí ò ṣe máa kàrámọ̀ lẹ́yìn máa ń kàrámọ̀. mo fẹ́ kàrámọ̀ ẹ̀ o. èwo la yẹ. ó dà kí lo ní fóònù fún. ọmọ
kẹ́kọ̀ọ́ mú dání kọ́kọ́ mọ̀ pé ní fóònù àpè yín ẹ̀kọ́ làárín kẹ́ ẹ̀ ní gbé. báàgì wa ó máa tó bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kábàdé tí fóònù sínú báàgì bẹ́ẹ̀ ó ti máa lọ sísàlẹ̀ ó mọ̀ ká tó máa tú gbàgbé náà rí wo lọ́tún lọ́sí ó lè má gbọ́ tó bàtà tí wọ́n máa fi rí gbọ́gbà bí ó lè jẹ́ wà tí wọ́n máa fẹ́ wọnú ilé máa rí pé tí a ti pè mí kí ni ok kò ní pẹ́ dé má jẹ́ kí n bọ́dà ara mi simple. kọ́ nífẹ̀ẹ́ ara wọn ká má fi nǹkan kan pamọ́ fúnra wọn ká má hide anything fúnra wọn bá rí kan ní ẹgbẹ́ my dear báyìí ìyàwó mi báyìí ni o sòfà tí bẹ́ẹ̀ bá ti wà láàrin ọkọ àti ìyàwó so kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ wọn kà kó agbègbè àìláfíà. ẹjọ yín mọ́mí àti dáàdì tẹ wà nílé ìjọ wo ni ẹ pé mọ́mí ìjókòó last tẹ discuss irú nǹkan báyìí àwọn nǹkan tó ń bí yín nù tẹ fi ń hùwà tẹ kàn ń ka mọ́ra tó ń dùn yìí ẹ̀ bó tẹ̀ bá sọ́jáde dáàdì ò lè mọ̀ dáàdì tẹ̀yìn náà bá sọ́jáde mọ́mí ò lè mọ̀ ẹ wá máa pa mọ́ra títí ìfẹ́ yẹn á máa wá lọlẹ̀ títí ẹ ti dira yín sínú. Me appreciate pé a discuss eléyìí ni number 2 ni màá mú which is only mi ò sọ pé sorry ẹ fún mi nǹkan tó kálẹ̀ yìí ẹ má bínú mo sorry màá ṣàtúnṣe so a máa ya list ìbáyìí kálukú àmú tiẹ̀ dání àti wàá ló máa tún wọn kọ̀ọ̀kan àlẹ́ ṣàtúnṣe lórí ẹ̀ ẹ má bínú màá correct àwọn mistake yìí màá correct yẹ bí mi ti ẹ̀ dùnkú admit for the first time màá correct yẹ ẹ ṣe ẹ kú ọ̀rọ̀. ẹ̀yin mọ́rí àti dáàdì tẹ wà lé ẹ ṣe gan o thank God ta irú opportunity báyìí láti lè sọ̀rọ̀ àìmọye àwọn tó nírú nǹkan bẹ́ẹ̀ náà nínú tó jẹ́ pé wọn ò lè sọ wọn máa gbin wọn máa fi kanra nínú ilé ọkọ máa kanra mọ́yàwó ìyàwó wa máa kanra mọ́kọ wọn ò ní lè jókòó pé rántí ìbùlẹ̀ àwa wà yìí sí táwa gbé ṣe wa ta gbé sórí afẹ́fẹ́ tá à ń sọ jáde àwọn míì náà káwọn náà nǹkan tó bá ń jẹ́ evaluation la pè é evaluation kí la pè náà marriage evaluation I evaluate marriage by in a year every once in a year a máa jókòó pé kí ni nǹkan tí mo ṣe tó ń bí ẹnu tọkọ bá lè máa bèrè lọ́yà pé kí ni mo ṣe tó ń bí ẹnu ẹ mọ̀ pàwọ́ obìnrin nígbà míì a lè máa rí ká má fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá bèrè ara opportunity àti irú kan tó bèrè láàárọ̀ tí mo lè dá ẹ ló ara opportunity àti lè sọ̀rọ̀ ṣùgbọ́n tí o bá lè sọ̀rọ̀ tó ń gbé sínú hatred a máa wọ̀ lọ́ọ̀fù yẹn máa fade títí ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀ o lọ́ọ̀fù mi mọ́ o kí ẹ̀ fún mi mọ́ o ti ń lọ díẹ̀díẹ̀ ni torí kí lè adé ṣe wá jókòó síbi torí pé a fẹ́ build home ni o ilé ti yín ilé tiwa tó yẹ wá ṣe jókòó báyìí. ẹjọ tá a bá ti wá. ó ṣe gan o mọ tèmi fẹ́ mú bẹ́ẹ̀. ó ní mo wà disrespectful. bẹ́ẹ̀ ni. ṣé wàá rí. a fẹ́ gbà pínlẹ̀ photographer kò sí bí ẹ kí photographer kí ó wà ń bí ni so that tán bá lè yarú fọ́tò yìí pé ó kúnlẹ̀ fún mi. àwa gbé sí Facebook. àwa gbé sí Facebook wọ́n kí wa o wọ́n kúnlẹ̀. olówó orí mi àlè nobody. ọmọ ogun ọlọpàá àgbẹ̀dẹ ọlọ́pàá. àlè nobody. ṣé ọmọ yìí. má bínú sí mi máa jìyà ṣùgbọ́n gbogbo nǹkan tó sẹ́yìn sìn mo máa change. ọlọ́run á máa ràn wá lọ́wọ́ ebi yóò ní dáa àtúnṣọlẹ̀ kan sí ẹ̀yin tí ẹ̀gbin evaluate family yìí kò pé yín o ẹ̀kọ̀ọ̀kan lóṣù àbí lọ́dún ẹ máa evaluate kẹ́ẹ̀kan rò pé are we moving forward or we are moving backward? Yes. Tẹ́ bá ti wá àwọn mistakes yẹn bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ tán ẹ̀ help ẹ̀. Pápá mi o, ìyàwó mi o, pápá mi o, ìyàwó àti mo fẹ́ wá sọ. gbèrègbèrè ni kẹ́mi lọ́rùn gbèrègbèrè. Bọ̀ á bẹ́tà pé kí ọ̀tún lọ sí ìbúkọ̀ náà. And when I ask you where you at, you keep on tí o lè ṣe fi ṣe ilé ìsìnkú jẹun jọ tí ó jẹ kí kí n jẹun kán báyìí kí ilẹ̀ wó èsì ẹ̀sìn nìkan. má wọ́n lè ṣe ẹni tí. Hey baby, baby.